Kini Kinshen saying. Everybody else has to speak too. Okay. Okay. Kinge Ogede. Benny. What's in Gil? See bo. Basically, peel is bo. Okay, then Ogede. Inge. Okay. What's in gay? You guys see it? What's it gay or get it? Ebe Ogede. Sinu Ororo. That get the sino ororo. Okay. I should. Kí n fi iyọ̀ sínú ọ̀gẹ̀dẹ̀ tí yín. Àwọn ọmọ mi ò fẹ́ràn ẹ̀bẹ̀, mi fẹ́ràn ẹ̀bẹ̀ bọ̀ àwọn ọmọ mi ò ń jẹ bẹ́ẹ̀. Mo ti fi ọ̀gẹ̀dẹ̀ sí inú òróró. Right? What do I do now? Kí ni màá ṣe? Dín ọ̀gẹ̀dẹ̀. Dín ọ̀gẹ̀dẹ̀ lórí iná. Okay, ó ti ń dín. Kí ni kí n ṣe ń sìn? Ẹ̀fọ́ ẹ̀yìn. Ẹ̀fọ́ ẹ̀yìn. Ẹ̀yìn mélòó? Ẹ̀fọ́ ẹ̀yìn méjì. Méjì. Ẹ ṣé. Henry. Ẹ̀fọ́ ẹ̀yìn. Ẹ̀yìn kejì rẹ̀. Kí ni kí n ṣe? Ẹ fi salt. Iyọ̀. Iyọ̀. Ẹ fi iyọ̀ sí. Ẹ fi àdú. You can actually say Maggi too. Maggi. It's a borrowed language. You know, before we don't use Maggi in Yoruba land, so we only use salt. Maggi. Iyọ̀ díẹ̀. Àbí? Iyọ̀ díẹ̀. Okay, mo ti fi iyọ̀ sí. Kí ni kí n ṣe? Ẹ púpọ̀. Kí n púpọ̀. Okay, ẹ ṣé. Mo fẹ́ fi iyọ̀ sí. Mo fẹ́ fi ata sí. Ata. Bóyá sí. Ẹ̀dá. Ìdáta sí. Ata díẹ̀ ni o. Àbí díẹ̀. Púpọ̀ àbí díẹ̀. Díẹ̀. Okay. To go. Mo ti fi ata díẹ̀ sí. Kí n púpọ̀. Ọ̀gẹ̀dẹ̀ mi ti jóná o. Èrò plantain. Ẹ yí padà. That is turn it. Ẹ yí padà. Ó ti ń jóná. Máa ṣe ń sẹ́yìn. Ó ń jiná lọ. Kí ni máa ṣe ń sẹ́yìn? Ẹ dà ẹyin sórí frying pan. Kò sí kankan nù ẹ̀ o. Èmi máa ní pé kẹ́ tọ́ wò náà o, ẹ tọ́ wò. Have a taste of the salt. Ẹ ní tọ́ wò. Káwọn ilé ìfọ̀ máa ń tọ́. Ó dùn. I know you guys don't taste the raw egg, but it tastes good. Okay, so the báwo la ṣe máa ṣe? Kí ni máa ṣe ń sẹ́yìn? Ẹ̀dá oil. Òróró. Oh yeah, òróró. Òróró púpọ̀. Díẹ̀. Òróró díẹ̀. Òróró díẹ̀.
Mo ti dá òróró díẹ̀. Ṣé ti rí òróró díẹ̀? Kí ni kí n ṣe ń sìn? Bẹ́ẹ̀ Egbe frying pan le ina. Lena. Egbe frying pan le ina. Egbe frying pan le ina. Mo ti gbọ́. Dodo mi ti ń jóná o. Ẹ lọ wò ó. Ẹ ó ti jóná. Ó ti jiná. Kí ni kí n ṣe ń sìn? Ó ti jiná, kí ni kí n ṣe ń sìn? Ebe ọ̀gẹ̀dẹ̀ lórí plate. Egbe ọ̀gẹ̀dẹ̀ sórí plate. Ẹ̀kọ́. That was an Packet. Ẹ̀kọ́. Ẹ̀kọ́ ọ̀gẹ̀dẹ̀ sínú abọ́. Plate is abọ́. You can put that down too. Abọ́. Plate is abọ́. Ẹ ṣé o. Bẹ̀dẹ̀ mi fine o. Ẹ ṣé o. Edin Kí ni kí n ṣe ń sìn? ẹyin. Kí n dín ẹyin. Ẹyin. Báwo ni kí n ṣe ṣe? Ẹ̀rọ ẹyin. Mo ti rò ó. Ẹja ẹyin. Ẹ̀dá sórí iná. Kí n dá ẹyin sórí iná. Okay. Mo ti dá ẹyin sí orí iná. Kí ni kí n ṣe ń sìn? Ẹ dúró. Ẹ jẹ plantain. Kí n jẹ plantain. Ẹyin mi ò tí ì jiná. Ẹyin mi ń kọ́. Kí ni kí n ṣe? Edin ẹyin. Edin ẹyin. Ẹ̀rọ ẹyin. Ẹ̀rọ ẹyin. Tí ń rò ó. Ṣé kí n gbélé náà? Bẹ́ẹ̀ni. Because it's not ready. Kí ni kí tí wàá ṣe ń sìn? Ṣé kí n lọ mú fork? Bẹ́ẹ̀ni. Máa yẹ̀ wò. Ẹ làágùn. Mò ń làágùn. I'm sweating. Àmọ́ ń làágùn. Ẹyin mi ti jiná. Kí ni kí n ṣe ń sìn? Egbe ẹyin. Kúrò iná. Okay. Yes. Kí ni kí n ṣe ń sìn? Ẹ̀dà lórí àwọ̀. Kí n dà sórí àwọ̀. Ẹ ṣe. Àti ṣetán o. Kí ni kí n ṣe ń sìn? Ẹ lè ṣe taste test. Ẹ tọ́ wò. Ó dùn. Excellent, guys. Excellent. Okay, let's go back and discuss what we just did. That was really quick, actually.